ṣe ẹkú dìde ẹkú àdúrótì gbogbo kó lè dá tí gbogbo wa ń bá kiri yìí Ọlọ́run kó jẹ́ kó dá ìgbà tó bá dẹ̀ máa dá Ọlọ́run ò ní fi kankan nu wa ṣàwátì o. Ojoojúmọ́ la máa ń jókòó àwọn tó ń gbàdúrà pé kọ́lọ́run tiẹ̀ jẹ́ ká yí padà rere kó dé bá ìpínlẹ̀ Ògùn. Ìlú Ògùn state tá a wà yìí lára àwọn ìlú tó yẹ kí a ti máa gbádùn jù ni nítorí pé ìlú tó kún fún ọ̀pọ̀ ni àmọ́ ó ṣe ní láàánú pé bí ọ̀pọ̀ yẹn ṣe pọ̀ tó ìyà nìkan náà yọ ńbẹ̀ tó ń fi ń dá wa lọ́lá. Tẹ́ bá pé ọ̀pọ̀lọpọ̀ náà tá a jọ ń gbé àpótí yìí kíkó òkè kí ni ètò tí wọ́n ní fún wa ní ìpínlẹ̀ Ògùn ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ tí ì ní ọ̀pọ̀lọpọ̀ kan ò ní manifesto ẹlòmíì ní manifesto tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló wà nínú plan tó ní f'Ògùn state kò lè sọ àfi tó bá kà. ọ̀pọ̀lọpọ̀ náà wa ta jókòó yìí a ti ń ṣe òṣèlú ní ìsinyìí ilẹ̀ ta sí àmọ́ ọdún mẹ́rin ó dàbí ẹni pé a ti ń ṣe bí gbàdẹ́ pé à ń ṣe ọdún ni because tán bá ti bá wa sọ̀rọ̀ a bá ti jáde a bá ti dìbò lẹ́yìn yẹn ó tún di gbére. Ṣe rí àsìkò tí àwa wà yìí àwa gbé ìgbésẹ̀ kan tí ó lágbára tó dàbí pé kò tí ì sẹ́ni tó ṣe irú ẹ̀ rí nítorí àwa ọ̀dọ́ a kóra wa jọ a dẹ̀ wò pé a mọ ibi tí bàtà ti ń jọ ń ta gbogbo wa ní ẹsẹ̀ la ṣe wò pé lásìkò tá a wà yìí ó yẹ kí àyípadà rere kó bá gbogbo wa. Ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ wa eléyìí tó kàwé tó jẹ́ graduate tó yẹ kó wà níbi iṣẹ́ gidi kó máa ṣe á di pé àwọn olóṣèlú wa àwa dẹni tó ń sátẹ̀lé wọn. Ìgbà tá a bá wọlé ìwà tá a wò pé àwọn tiẹ̀ ló fẹ́ lọ ṣòfin tó máa mú àyípadà rere bá ètò ẹ̀kọ́. Ẹni tí ò lọ léèwé tí ò gbà léèwé kọjá báwo ló ṣe fẹ́ mọ ìyà tó ń jẹ wọ́n níbẹ̀. Adẹ̀mọ̀ fáà lè dá ṣe òun ni mo ṣe ní pé kì í ṣe pé àkọ́ntọrọ ọ̀bù lásán bí mo ṣe pé kẹ́ ẹ gbárùkù tì wá kẹ́ ẹ jẹ́ ká jọ ṣe é pọ̀ so that nígbà tí èrè ẹ bá máa dé gbogbo wa náà àjọ máa jẹ́ pọ̀ ni ìgbà tẹ́lẹ̀ òṣèlú yọ máa dé kò ní kan mọ́ gbogbo wa lẹ́nu o. Ṣé rí lákòótán PVC tá a gbé dání yẹn mo sọ ọjọ́ tí mo wá síbi ìjọ sí pé ó dàbí àìsìkì ni o ọjọ́ ọ̀la wa òun ló jẹ́ PVC o ọjọ́ ọ̀la àwọn ọmọ wa òun náà papọ̀ tó wà nínú PVC yẹn o tán bá wá bá wa pé ẹ ta PVC yín àbí ẹ ta ìbò yín fún wa kí ni nǹkan tó ń sọ wọ́n ní ẹ ta ọjọ́ ọ̀la wa fún wọn ṣé ẹnìkan wà mí tó fẹ́ ta àìsìkì ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà ní ìtẹ̀ẹ́kọ̀ máa mi ta káwọ́ ti dànù pé mi ò ní ta àìsìkì mi kì í ṣe ẹran tí wọ́n ń fi owó rà àwa náà ti gbọ́n. Tó bá ti di àsìkò ìdìbò ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ní ẹ jẹ́ káwa náà wò ó ń jà ó ń para wọn ó ń ṣe gbá ó ń ṣe àwa lè yà yìí tó máa ní pé ó ń para wọn àwọn tó ń jáde tá à ń tìtorí ẹ̀ para wọn yìí bí ìbò tó bá parí tán wọ́n tún máa padà dọ̀rẹ́ ni ìdílé tó bá ti sọ̀yàn nù àwọn lọ́mọ máa kábàámọ̀ títí wọn Ọlọ́run ní jẹ́ ká burúkú kó kàn wá o kì í ṣe tọ́ àá náà mọ nǹkan tó tọ́ àmọ́ nǹkan tó yẹ wọ́n lè wá kán pariwo àmọ́ wọn ò lè ra ọkàn wa tó bá ti di àsìkò ìdìbò ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ní lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ káwa náà jáde láti ẹ̀ wò for the first time pé ẹni yìí ṣó lè ṣe é tọkùnrin náà bá ti mọ̀ wípé ẹni yìí irọ́ náà ń patàn wá jẹ ẹ jẹ́ ká yíṣẹ́ padà ká tẹ̀lé ẹgbẹ́ tí ó lè ṣe ẹgbẹ́ NRP ẹ jọ̀ọ́ àwọn tó bá lè ṣe ìwádìí ẹ ṣe ìwádìí lórí wa dáadáa látòkè ní délẹ̀ bóyá ẹlẹ́nìkan tó ti wà níbì kan tó ti kówó jẹ rí àbí tó ti jalè níbì kan rí ẹ má bò wá nítorí àwọn mọ̀ pé àwẹ̀ àyàn kọ̀ọ̀kan lágbára Ọlọ́run mo dẹ̀ ń gbàdúrà náà lọ́dún tá a wà yìí àyípadà rere kó máa bá Ògùn State o.